in tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ arábìnrin yẹn àríru eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o kò sí tí ò ṣẹlẹ̀ rí látayébáyé ni wọ́n ti kọ oyún látayébáyé lóbìnrin ti frame èèyàn up lórí oyún everybody knows that in tó dá ariwo sílẹ̀ lórin tẹ́ ẹ kọ́ bó bá lóyún kóyún ó bá lóyún kóyún sàrà ni ìtò burú jù bẹ́ẹ̀ nìyẹn o ìyẹn gangan ni issue. Ànábì sọ̀tàn kan fún wa arákùnrin kan tó jẹ́ wòlíì Ọlọ́run ó fi sọ̀tàn àwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ látòrí ìtẹ́ wòlíì Ọlọ́run ni gbogbo àràmù ló sá fún ó yan náà fìlà. òdodo ọ̀rọ̀ lèmi bá dúró ìmọ̀ràn àkọ́kọ́ tí mo ní fún wa K1 the ultimate àwọn tí bá ń ṣẹlẹ̀ láyé ẹ máa lọ straight sórí izu ẹ máa ròyìn pé kò sí tẹ́nìkan fi mí ṣe go straight to the izu bẹ́ẹ̀ bá tender apology ẹ̀ tender kì í ṣe gbogbo èsì lọ́lọ́rọ̀ kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló lésì alágbára ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tán alágbára ò gbọ́dọ̀ jẹun tán alágbára ò gbọ́dọ̀ bínú tán àwọn ọ̀rọ̀ kan bẹ tẹ́ gbójú bí ìgbà tí ò ṣẹlẹ̀ ẹnìyàn ń padà bọ̀ wá jẹ ìyá ẹ̀ lọ́jọ́ ọ̀la but ní moment ẹ̀rí pé ó fẹ́ fi yín ẹ gbójú kódà báwọn èèyàn ń tì yín moment yẹn nígbà títì. ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì K1 the ultimate ẹ dákun ẹ má máa wá olórin mọ́ olórin ló ní kán play game pẹ̀lú most things pẹ̀lú agbárí tọ́lọ̀ fún wọn àwọn olórin smart ẹ̀yin ti di bàbá olórin ẹ má rò pé ọ̀dọ̀ olórin ni yín mọ́ at the age of 70 or close to 70 bàbá olórin lẹ jẹ́ à ń pe arákùnrin kan ní Umaidu nínú ìtàn Islam Umaidu yìí ni à ń fẹ̀sùn kàn wọ́n bá gbé lọ lé ọba lọ́dọ̀ Umar bin Abdulaziz wọ́n lọ́daràn ni ọ̀tọ̀ ní tí wọ́n gbé wá fún ìgbà tó déwájú Umar bin Abdulaziz ọba bá sọ fún ọlọ́daràn ní ọ́tẹ́lì àti ń wá ọkiri ọkùnrin kan orin tó kọ yẹn ti dà lúrú ó ti dá gbogbo ọ̀dọ́ lórí rú ọ̀daràn ní ayẹ kó ṣẹ̀wọ̀n ó dẹ̀ yẹ kó jẹ̀bi lálà kí lọ́ràn tó ń da wọn ló mutí ó níta lórí wọn níbi tó mutí ẹ̀rí dà wọ́n níwọ̀n náà lẹ̀rí ara ẹ̀ orin tó kọ tí gbogbo ayé ń kọ kiri orin wo ni Umaidulẹ̀ di hamajada ruhu ahuri hamuridu shaibatil asilahun àti ẹsẹ̀ kejì nítorí time ìwọ tó kọ ni pé ó mutí gbogbo inú ilé rẹ ló pa stock ọtí sí ó mutí ó fi dàgbà ó ṣàbẹ̀wò lórí ó fọtí sílẹ̀ ó ti mutí náà. ní bá ń retí kán dájọ́ Umaidu bá ní dúró ọba mùsùlùmí ni ẹ Kùránì ló fi ń dájọ́ sọ ọmọ dájọ́ ènìyàn jọlọ́run lọ ọgbọ́n tọ́lọ́run sọ nípa àwa olórin nínú Kùránì Ọlọ́run ní wa shu'ara'u yattabi'uhumul gawun suratu Shura wa shu'ara'u yattabi'uhumul gawun Ọlọ́run ní gbogbo àwọn olórin bí ẹ bá ti rí wọn àwọn ọmọ líle àwọn ọmọ tí wọ́n ti ro lẹ́pin pa àwọn padà lé mọ́ wọ́n máa pọ̀ lára àwọn tí wọ́n máa ń tẹ̀lé wọn wa shu'ara'u yattabi'uhumul gawun alam tarahum annahum fi kulli wadin yahimun ẹ̀yin èrí wọn ni pé wọ́n máa intoxicate ara wọn láì mutí kò sí tí ò lè pa wọ́n bí ọtí ìfẹ́ lè pa wọ́n bí ọtí kódà ọ̀rọ̀ ẹnu lè pa wọ́n bí ọtí wọ́n máa feel intoxicating every time wa annahum yaquluna ma la yaf'alun Quran ní tí wọn ò ṣe ni wọ́n máa sọ òpùrọ́ pọ̀ nù wọ́n máa parọ́ olórin a máa parọ́ ó ní tọ́ba tó dá yàtọ̀ ọ̀run bá sọ pé òun parọ́ kí ni tiẹ̀ tó sọ pé dòdò ni tí mo sọ ọ̀dà ń táyà Quran wí ni mo ló ṣe lórí òun ò mutí ń táyà Quran wí ni lòun dúró lé lórí Quran ti sọ pé òun parọ́ nígbà Quran dẹ̀ ibẹ̀ ìdájọ́ wo lọ́lọ́run fi tẹ̀lé inú àyà yẹn tó ní kọ́ dá lé mi lórí àbọ̀ ìdájọ́ àbòsí. Umar bin Abdulaziz orí nǹkan kan wí mọ́ wọ́n padà túlẹ̀ pé kọ́ máa bá tiẹ̀ lọ ni. Bàbá wa K1 bàbá olórin lẹ jẹ́ ẹ má máa wà olórin most time ẹ̀kọ́ kan ẹ máa tẹríba fún àwọn nǹkan míì tọ́ta bá plan against yín the bigger the head the bigger the headache bórí bá ṣe tó ní ṣe fọ́ olórí o irú yín ò tó nǹkan nínú gbogbo olórin Nàìjíríà àwọn tí wọ́n dàbí yín nílẹ̀ Yorùbá bóyá lẹ tó márùn tí wọ́n fẹ́ súnmọ́ yín kan bóyá lẹ tó márùn tí tó ń rúlú bọ̀ láti bíi 50 years kí gbogbo orin rẹ̀ ó dẹ̀ mọ́ sá kí iyì rẹ̀ ó mọ́ sá ẹ̀ sì máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin màlúù aládàáúdà ṣùkúrọ̀ wákọ̀lélùn mìnìbàdíyà ṣàkù ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣe ti yín yànà ọ̀tọ̀ ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ní ẹ máa ta sánsán gbogbo ìgbà K1 the ultimate ẹ máa ríra yín as a leader ẹ máa ríra yín bí olórin tádúrà bá gbà lórí ń tẹ̀lé ọba lọ́la nìyí kò ń tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ arábìnrin yẹn àríru eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o
kò sí tí ò ṣẹlẹ̀ rí látayébáyé ni wọ́n ti kọ oyún látayégbáyé lóbìnrin ti frame èèyàn up lórí oyún. Everybody knows that. n tó dá ariwo sílẹ̀ lórin tẹ́ ẹ kọ́ bó bá lóyún kóyún ó bá lóyún kóyún sàrà ni ìtò burú jù bẹ́ẹ̀ nìyẹn o. ìyẹn gangan ní issue. Ànábì sọ̀tàn kan fún wa, arákùnrin kan tó jẹ́ wòlíì Ọlọ́run ó fi sọ̀tàn àwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ látòrí ìtẹ́. Wòlíì Ọlọ́run ni gbogbo àràmù ló sá fún, ó yan náfìlà lọ. Ànábì ló sọ ìtàn yìí, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó yan náfìlà lọ́wọ́. Ọmọbìnrin yẹn ti wá gba owó contract pé òun ó dojú tì, òun ó fi ṣẹ̀sìn. Ó lọ gbé abẹ́ bá nílé, àfáà sá fún, àfáà torí ẹ̀ sá kúrò lé, ó wá sá lọ inú igbó, ó lọ yan náfìlà. Inú igbó yẹn tá àfáà sá lọ ló tó lọ wá kan. Bìlísì lóhun ó jókòó lórí imú rẹ, olóhun ó jókòó lórí rẹ oní ọ̀sáyè, bó ṣe góńgóri imú rẹ yóò jókòó sí. Ó tún wà débẹ̀ nínú igbó, àfáà yan náfìlà lọ́wọ́, bó ṣe túra rẹ̀ ó tí ń jó hóhò wájú àfáà nù. Àfáà díjú mọ́rí kò wó bẹ̀ mọ́, ìyàn náfìlà díjú náfìlà díjú yàn làáfáà yàn kọ́mọ̀ bá rí hóhò obìnrin arẹwà tí ń bẹ wájú ẹ̀. Déédéé ìgbà ni ọkùnrin kan tí ń gun ràkúnmí lọ lòun rí pé káì arẹwà rẹ̀ bó ṣe ra múnú níwájú àfáà ni wọ́n ti ṣe gbogbo tí wọ́n ṣe. Ọmọbìnrin sì jura rẹ̀ lẹ̀, lóyún bá dé, wọ́n bá ń bi léèrè pé ta ló lóyún, wọ́n láàfáà lónìí. Ẹbí léèrè sí orí òhò òun ni, wọ́n bá gbé àfáà lọ ilé ẹjọ́. Àfáà ní mi ò rí òhò rẹ̀, mo rí tó ṣí òhò bẹ̀ tí mi ò wò bẹ̀, mo díjú ní. Ok, òun ní ìbálòpọ̀ lójú ẹ̀ àbóhun ò ní ìbálòpọ̀, òun ò mọ̀. Bó ṣe fírèmù àfáà ọkùnrin, ọba di àdánwò, wọ́n bá lọ sun gbogbo ilé àfáà náà, wọ́n já ráǹkì àfáà wálẹ̀. Ọmọbìnrin yẹn gba owó contract ní lọ́dún náà lọ́hùn. Wọ́n bá fi àdánwò kan àfáà yìí wá bẹ̀rẹ̀ sí ni máa lọ bí Ọlọ́run. Ó sá kúrò nínú ìlú. Ó wá dijọ́ kan, ọmọbìnrin yẹn ó ti bímọ, gbogbo ayé ń pe ọmọ yẹn lọ́mọ àfáà. Ó gbọ́mọ dání lẹ́gbẹ̀ẹ́ títì, ó gbọ́mọ dání, àwọn èèyàn ń kọjá lọ. Ó wá rí arábìnrin kan tó jẹ iye tán lù ú bọ̀, wọ́n ń kọrin fún pé zanaeti wa sarakiti, zanaeti wa sarakiti, ó ṣèṣì náà ó tún jalè, zanaeti wa sarakiti. Wọ́n ń fẹ̀sùn kan ọmọbìnrin míì tí wọ́n ń lù ú bọ̀ pé oníṣìnà ni, olè ni. Lárábìnrin yẹn bá ṣàdúrà pé Ọlọ́run, ọmọ òun tó ń bí ọmọ sọnù ni tẹ́lẹ̀tẹ́lẹ̀, má jọ ọmọ òun ọ̀sẹ̀sìn bí eléyìí o, má jẹ́ oyè olórí ibú bí ètí ń lọ yìí. Lọmọ ọwọ́ ọmọ ọdún 2 lọ̀rọ̀ bá jáde lẹ́nu ẹ̀, ọba mi bá yí ọ̀dá ọ̀rọ̀ fún. Ó ní ìyá àwọn ẹ̀ má wí bẹ́ẹ̀ mọ́, irú ẹni tó wọn ọjọ́ ní lọ nítorí ẹ̀ parọ́ mọ́ ni bí wọ́n ṣe parọ́ mọ́ bàbá tẹ́ ló bí òun tí kì í sòun ló bí òun. Ìyá sọ́ọ̀kì, wọ́n parọ́ ọmọbìnrin yìí ni ó ní yóò bọ́ bẹ́ẹ̀, kò ní bá lọ bẹ́ẹ̀. Wọ́n fírèmù ẹ̀ ọ̀pù ní àtayébáyé ni wọ́n ti fírèmù èèyàn. Bẹ́ẹ̀ ṣe fírèmù òun náà fún bàbá wòlíì tẹ́ sọ pé bàbá wòlíì ló bí òun. Gbogbo ayé bá gbọ́ lọ́ba di ha ní ẹ bá lọ pé wòlíì padà sáàrin ìlú, wọ́n bá dájọ́ fọmọbìnrin yẹn. Nítorí náà kí ni mo sọ débẹ̀? Àríru eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o. K1 the ultimate lọ́pọ̀ gbà ẹ má máa wo, ẹ máa rántí pé you are now a grandfather. Love carry madewa nítorí kálukú bá ṣe ní ó gbà. Kódà bó jẹ́ pé yín lọ lọ́mọ yẹn, bó jẹ́ pé yín kọ́ lẹ ní orin yẹn wrong, tá a bá fẹ́ sòdodo fúnra wa. There are ways tẹ́ fi lè play around gbogbo orú nǹkan báyìí. Ẹ̀yin àwọn èèyàn tí wọ́n máa bá yín mójútó orú késìsì báyìí, késìsì sọnù lélẹ́yìí. Davido irú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀, wo bá ń family ẹ̀ ṣe bá manage ẹ̀. Wọ́n lọ ṣe DNA test ní, DNA test 5 ni wọ́n ṣe. Arábìnrin tó parọ́ mọ́ Davido ó mú DNA 2 sẹ́ńtà 2, àwọn bàbá ẹ̀ mú sẹ́ńtà 3, àwọn bàbá Davido 5 òfo ló bá dé. Davido kọ́ lọ lọ́mọ. Ara ọmọbìnrin yẹn náà balẹ̀, wọ́n wá torí ẹ̀ jù sẹ́wọ̀n, wọ́n torí ẹ̀ bá ṣẹjọ́, wọ́n tún bò lówó ni pé máa bá rán dandan. Irú ẹ̀ ò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀, ó ń ṣẹlẹ̀ sáwọn àfáà, ó ń ṣẹlẹ̀ sáwọn wòlíì tí wọ́n á fírèmù ẹ̀. Òmíì dẹ̀ lè jẹ́ òdodo tó jẹ́ pé the way bóbìnrin ṣe present ẹ̀ ní abí ọkùnrin nínú. Mò ń bọ̀ lórí ọ̀rọ̀ àwọn obìnrin, mò ń bọ̀ hardly. Ó lè jẹ́ pé the way bó ṣe present ẹ̀ ń ló bí nínú. Àwọn obìnrin míì ò lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe present ọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá léni pé ó yẹ lágbájá ó sojúṣe, ó yẹ lájí ò bá sojúṣe, ṣé ká wá bà lórúkọ jẹ́ ní solution. Tó bá deny rẹ̀ forever tó lóun ọ̀gbá, kò sínú ẹni tí pariwo lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n lè claim ọmọ yẹn. Bí wọ́n bá fún ní scholarship, wọ́n lè fún ní blood wọn pé blood àwọn ni. Ó ṣeéṣe lọ́la káwọn ọmọ wọn gan sọ pé kì í sọmọ bàbá wọn.
kí ló dé tá a fọgbọ́n lo ayé. Davido ṣe tiẹ̀, baba K1 ẹ láwọn kọmitì kan tí wọ́n máa mójútó rú nǹkan báyìí. Popularity ló gbé wá, àṣeyọrí ló gbé wá. Bẹ́ẹ̀ bá ju magnet sílẹ̀, ìrìn ọ̀lẹ̀mọ èrùpẹ̀ ọ̀lẹ̀mọ, kí ló kan èrùpẹ̀ àti magnet pọ̀. Báyé ṣe rí nìyẹn. K1 the ultimate, mo bí Ọlọ́run fún yín ẹ̀ ní ṣubú, àmọ́ o ẹ wà careful. Tí bàtà bá ń ro pọ̀nlápọ̀nlá jù ó lè yà ó. Bí pa òun lẹ́nì kíní kan lẹ́nì òní tètè jìnfìn, ọ̀la tètè jìnfìn, tètè nìkan kọ́ ló wà lọ́fìn o. Àwọn kan ṣe ń tó wọ́ọ̀sì jẹ léyìí lọ náà. Ó yẹ kí a mọ̀ wípé nítorí pé bàbá yìí lówó ó nípò ó ní gbogbo ẹ̀ ní. Àìmọ́ yọ àwọn tí wọ́n bẹ ní tí wọ́n fi bọ́ọ̀dì wọn sọ́ọ̀kì tírélà tí wọ́n fóbìnrin lóyún tí wọn ò gbà. Kódà fúnra ìyàwó ní ọmọ kílèmù pé ẹ má pè ní bàbá ọmọ òun o, eléyìí èso ọmọ bàbá ọmọ òun ló dẹ̀ lọ́mọ. Òun kàn ọmọ dààmú pọ́mọ òun ni ìyàwó ni òun kọ́ ló ń bí fún, kò fẹ́ kán mọ̀ òun mọ́. Bẹ̀tẹ̀ ni ọba ti lórúkọ ti dáràn nú ayé, bí ò pé wọ́n pè é. Àìmọye Ọlọ́run nìkan ló lè dájọ́ àfihàn pínran. K1 the ultimate, ẹ máa dúpẹ́ fọ́lọ́run bó ṣe tó ayé yín. Ẹ máa dúpẹ́ bó ṣe tó ayé yín, ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń bẹ láyé. Àgbà ti ń dé bọ̀ at the age of 70. Ẹ máa manage irú àwọn nǹkan báyìí. Bí bá ti ń yọjú ẹ tètè máa fún wọn ní nǹkan tí ẹ bá máa jẹ. Èyí tí ó gba owó, omi ń bẹ tó jẹ́ pé ó fẹ́ jẹ ń bẹ ni. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé orúkọ tẹ́ create yẹn ló fẹ́ kí family òun náà ò ní ń bẹ. Ẹ máa bẹ́ẹ̀ ṣe manage everything. Wọ́n máa ń sọ̀tàn kan nílẹ̀ Yorùbá. Ìtàn pọ̀ lórí wáàsí tòní. Wọ́n lárákùnrin kan ló lọ sí gbó ọdẹ. Ó wá dé gbó ọdẹ, ó wà lórí igi. Olórí ọdẹ ìlú yẹn kú, wọ́n fẹ́ ṣípa ọdẹ. Ó wá ní kó wọ́n sáré lọ pẹran díẹ̀ kó tó di pé wọ́n jọyìn wọn. Nígbà tó wà lórí igi, wọ́n ń gbọ́ ìlù àgẹ̀rẹ̀ tí wọ́n ń lù níbi tí wọ́n ti ń ṣípa. Ló bá rí ẹran gàlà kan tí ń bọ̀, ó ti fẹ́ ta níbọn. Ló bá rí pé ẹran gàlà yìí máa ń jó bí ènìyàn. Òtútù bá mú ló bá káwọ́rọ́ nínú ìtàn àlọ́ ilẹ̀ Yorùbá. Ló bá wọnú òkìtì kan. Nígbà tí ó jáde láti inú òkìtì ó ti dènìyàn. Ó ti gbégbérí ọdẹ wọ̀, ó mú àparò ọdẹ, ó sọ séjìká, ó dé fìlà ọdẹ, ó gbé àpò ọdẹ. Lónà bá mú kinní kan dání bí ìbọn, ó ní ọwọ́ ayá báyìí. Òde sípa ọdẹ ya olú ọdẹ là ń lọ sípa ẹ̀. Lónà bá kọrí síbẹ̀. Bàbá yìí ò lè pẹran mọ́, ó sáré jábọ́ lórí igi nígbà arákùnrin yìí lọ tán. Ó délé ẹ̀, ó lọ lo ń tó yẹ kóun náà lò. Ló bá padà lọ síbi wọ́n ti ń sípa ọdẹ. Nígbà tó débẹ̀, arákùnrin yìí ló bá ti ń jó bí kòkòrò kò sẹ́ni ó jó tó. Òun ni gbogbo ayé ń wò. Bàbá ọdẹ yìí bá súnmọ́, òun náà jó, ó jó wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́, ó bá gbẹnu sí létí. Ó bá ní ọ̀rẹ́ wá sẹ́ranko ṣènìyàn. Mo rí ẹ nígbà tó wà ní gàlà. Mo rí ẹ nígbà tó wọnú ọ̀gán. Mo rí ẹ nígbà tó gbàsọ ọdẹ wọ̀. Mo rí ọ nígbà tó wá bíbà. Mo tún wá rí ọ pé wọ́n lọ́mọ àjójú. Mo mọ̀ ọ́ o, sẹ́ranko ṣènìyàn. Òun náà ò jẹ́ kó tutù. Ó ní bàbá gbé tí ẹ síbí. Òun náà bá gbé tí sí. Ó ní bàbá bójú ẹ bá tó gbà gàlà, tójú ẹ tó gbà mo wọnú ọ̀gán, tójú ẹ tó gbà gbá, tó gbà wo, tójú ẹ bá tó gbogbo nǹkan àgbàntara ẹ. Aṣọ àlà òun lépo máa ń wá. Ẹni bá lórúkọ kó sì mẹ́dọ̀. Nínú oore tọ́lọ̀ ń ṣe fún K1 the ultimate tó yẹ kẹ́ máa dúpẹ́ lé lórí. Èwo nú orin yín tó kọjá lọ ni wọ́n kọ nísìn tí ò tún bá gbà mu. Ẹ wá rí ta bọ́ wá sọ̀rọ̀ lọ tá sọ̀rọ̀ bọ̀. Ká má gbàgbé bí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀. Ìyá ọmọ alálùbáríkà yẹn, mo ní òdodo ọ̀rọ̀ tí ń bá yín sọ o. Tẹ́ ẹ bá gbọ́ òdodo ọ̀rọ̀ ní ọ̀dọ̀ yín, mo ní òdodo ọ̀rọ̀ tí ń bá gbogbo ẹ̀yin obìnrin ayé sọ. Ẹ̀yin obìnrin kí làwọn ọkùnrin ṣe fún yín gan? Ọ̀ràn wo la dá níwájú yín? Obìnrin fẹ́ràn ara wọn o, ọkùnrin ni ò fẹ́ràn ara wọn. Tóbìnrin bá hùwà ọ̀dàlẹ̀ fúnra wọn, àwọn ọkùnrin la dálẹ̀. Tẹ́ ẹ bá rí obìnrin táṣọ bá bọ́ lára ẹ̀ láàrin ọjà, obìnrin ẹgbẹ́ ọ̀sáré túgèlè ẹ̀ yóò fi cover ẹ̀ ní. Báṣọ bá bọ́ lára ọkùnrin wọn ò fi rẹ́rìn ni o. Tóbìnrin bá tí menstruation bá ka obìnrin mọ́ta, ẹni obìnrin ẹgbẹ́ tí ò mọ̀ rí ni ó tú aṣọ fún pé kó fi cover ẹ̀. Bẹ́ẹ̀ náà wà ní tó tí kan náà àwọn obìnrin bá ṣe tí ọ̀dà, majority àwọn obìnrin ni wọ́n ń support wọn. Àyàfi díẹ̀ nínú àwọn obìnrin. Kí ni tí mo sọ lórí ẹ̀? Ìyá tó bí ọmọ. Kí ló dé tẹ̀ ń kiri wàrà lọ gàá Fúlàní o? Ẹ ti róko kún kẹ́ ẹ tó gbìn pàṣẹ o. Ẹ mọ bí tẹ́ ẹ lẹ́ẹ̀ bímọ sí o. Ẹ mọ bíbẹ̀ ṣe rí o. Kì í ṣe gbogbo ọkùnrin lèèyàn lè stampede pé kó gbọmọ o. Àwọn ọkùnrin kan bẹ láyé ó rọ̀ ó tù ní o. Ṣé rí bàbá K1, ṣé rí kó gba nǹkan ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ṣé rí kó gbà rí ní fíìlì pé wọ́n fi ṣẹ̀sín ni. Ẹ múra yín wálẹ̀ ní. Bẹ́ẹ̀ bá gbìyànjú tẹ́ ní kò tí ì work.
eléyìí tẹ́ ẹ ṣe yìí kọ́ ni ó jẹ́ kó work tẹ́ ẹ bá gbọ́ òdodo ọ̀rọ̀. Ṣé ti dọ́dọ̀ àwọn àfáà tí wọ́n súnmọ́ K1, ṣé ti dọ́dọ̀ àwọn pásítọ̀ tí wọ́n súnmọ́ K1, ṣé ti dọ́dọ̀ àwọn traditionalist tí wọ́n súnmọ́, ṣé present case yín lọ́nà tó gbàdá. Ǹjẹ́ advice pé kán jẹ́ kẹ́ lọ DNA test, ǹjẹ́ ṣe DNA test fúnra yín, ǹjẹ́ mú lọ fún, ǹjẹ́ lọ bá àwọn gbajúmọ̀ tí wọ́n súnmọ́ K1 the ultimate. Ìlú tẹ̀yìn ó bá gbé ìkókó bẹ̀ gbọ́dọ̀ pààyàn lọ́mọjẹ. A gbọ́dọ̀ ti torí pé kọ́mọdé ilé ọmọ kí kọ́mọdé ilé ọmọ sunkún, kọ́mọdé wá ní scrotum kórópọn bàbá òun lòun fẹ́ fọ́, lòun ò fi dákẹ́ ẹkún. Bó bá fọ́ kórópọn bàbá ẹ̀ kí ni bàbá ẹ̀ ó tó fi bí mi. Orúkọ àtòkìkí tó attract ẹ̀yin náà lẹ fẹ́ bàjẹ́ yìí. Torúkọ yìí bá bàjẹ́ kí lọmọ yín fẹ́ dé bá, kí lọmọ yín fẹ́ claim. Abánidá kì í bá ní débẹ̀. Bí mo ṣe sọ nígbà ọ̀rọ̀ Àyànkúnlé onílù bàbá K1 náà rè, wọ́n drag mi gan nígbà yẹn. Ó sọ fún Àyànkúnlé, mo ní ó níbò mí ibẹ̀ yẹn lọ́lọ́run pín ọ sí. Ẹni máa fara yọ́lọ́ fara yẹ́gbin ni, bí orin Saheed Òṣùpá. Inú ẹ̀gbin lọ́lá ń gbé. Manage bàbá yẹn parí ìjà tí ń bẹ láàrin. Mo lọ bá K1, mo lọ bá Àyànkúnlé, mo ṣe wàhálà. Àwọn blogger máa frustrate mi gan nígbà yẹn. Ìjà náà ló wá padà parí yìí o. Àyànkúnlé ló do nílé mi yìí, Àyànkúnlé ló do ní mọ́tò yìí, Àyànkúnlé ní rí promotion yìí. Nígbà tó realize mistake ẹ̀ tó lọ tó wé ẹ̀ níbi tó ti yẹ kó tó, tí ò gbọ́kànlé ariwo orí íńtánẹ́ẹ̀tì mọ́. Ǹjọ́ wọ́n gbé mọ́tò fún Àyànkúnlé. Bàbá Àyànkúnlé pè mí tí wọ́n sọ fún mi pé Sheikh, ẹ wo orí fóònù yín mo send mọ́tò síbẹ̀. Ẹ bá mi pe K1, ẹ bá mi pe ọ̀gá mi, ẹ bá mi pe bàbá mi, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Ìmọ̀ràn tẹ́ fún mi ìjọ́sí tí mo padà tẹ̀lé ó wúlò. Ẹ̀wọ̀n tí máa gbẹ̀yìn kéèyàn ó má kọjá yìí ẹ̀. Ẹ bá lẹ́ẹ̀bà tí ẹ̀jẹ̀ tọ́lọ́wọ̀n bá tí ẹ̀jẹ̀ ńkọ́. Ẹ̀yin kọ́ làkọ́kọ́ obìnrin tí ó kọ́kọ́ wáyé. Kì í ṣẹ̀yin làkọ́kọ́ obìnrin tí ó kọ́ sọ pé ń bímọ fún yàn. Ẹ gbọ́ pẹ̀lú ẹ̀ ti ṣẹlẹ̀ kọjá ni lọ́dọ̀ K1, the same K1. Kí l'assurance pé mi ò tún ní ṣẹlẹ̀? Kí wá ló ní ìtumọ̀ yìí pé ẹ lè fọ́ ṣe a ní ẹ ti kí ló dé tàn kiri wàrà lọ sí Gàfúlàní. Ẹ mọ iye ọmọ tí K1 ti bí ni. Ẹ mà àwọn ọmọ olóríire tó ti di lọ́ọ̀yà tó ti dádájọ́ tán ti di dáadáa ni. Ọmọ tí yín náà ó di dáadáa. Ẹ bá fọgbọ́n ṣe é. Ẹ tètè quit. Ẹ tètè kúrò lórí ariwo tí ń pa yìí. Ẹni wọ́n bá torí ẹ̀ fagbọn, wàláhì ó lè má dúró jẹ. Tí wọ́n bá ń sọ fún yín pé tọ́lọ́run ó bá sọmọ yẹn dà yọ sọdá, Ọlọ́run lè sọdá lóòótọ́. Bẹ̀tẹ̀ orúkọ ibi tẹ́ ẹ ló gbà wá ń kọ́. Ẹ sọ̀rẹ́ndà ọmọ yín fún DNA. Kí ẹ jọ lọ sí DNA test. Tí wọ́n bá ní bẹ́ẹ̀ náà ni ẹ ṣẹ̀ṣẹ̀ wá wojú re K1. It's not automatic. Ẹ lè force ẹ̀ kó láìkí ọmọ yẹn. Ẹ̀yin obìnrin mọ̀ bẹ́ẹ̀ ṣe máa wọ ọkùnrin mọ́lẹ̀. Bí bákan lẹ́jọ́ múra yín mọ́lẹ̀. Ẹ̀yin ó kì í mọ́lẹ̀. Ẹ̀yin àṣẹ bàbá ò lo kọ́ńdọ̀mù kí lọ́kẹ́ anybody. Ọ̀daràn làwọn méjèèjì tá a bá ní àlòfin ṣẹ̀ríà. Wọ́n jọ ṣe ṣìnà ni. Ọ̀daràn jọ làwọn méjèèjì ní òfin ṣẹ̀ríà kọ́sẹ́ ni ọmọ. Ẹ̀yin àṣẹ bàbá ò lo kọ́ńdọ̀mù kí lọ́kàn. Ta lọ́mọ tí wọ́n ń lò? Ta lọ́mọ tiẹ̀ náà? Ṣé wọ́n náà lo kọ́ńdọ̀mù rí? Ẹ̀yin bàbá ń kì í mọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ gbó ń kì í mọ́lẹ̀ lẹ́yìn spíkà kí lọ́kàn. Ẹ̀yin èèyàn ṣe yàtàrà yín báyìí. Kí ló dé tẹ́ ẹ fẹ́ dání onílérú torí ìtọ́lọ́run? Arábìnrin yìí ẹ̀yin ni mo rí bá sọ̀rọ̀. Ẹ lọ pick kọjọ́ tó lọ, ẹ tètè lọ reverse. Ẹ má jẹ́ kí wọ́n bà nǹkan jẹ́ mọ́ ọmọ yín lára nítorí èní kọ́ nítorí ọ̀la ni. Aṣọ àlà ọgbọ́n díẹ̀, àgọ̀ díẹ̀ la fi ń ṣàyè o. Àpọ̀jù ọgbọ́n ń pọ̀ lọ́gbọ́n lára. Gọ̀fẹ́ ní tójú ẹ kò lè ráyè sí. Al-Qur'ani ní inna kaidakunna adhim. Ẹ̀yin obìnrin ẹ̀yin lẹ́lẹ́ tẹ́jù. Ọ̀kan mo sọ lọ yẹn tá nàbí sọ́tàn rẹ̀. Ète ni. Ète lóbìnrin fi sọ odidi ànábì Yusuf ló fi rán lọ́gbà ẹ̀wọ̀n. Lórí pé wá débẹ̀ tó lòun ò débẹ̀. Ọ jẹ́ ń bẹ̀ ó ní wọ́n jẹ́bẹ̀. You go chop ó ní wọ́n chop. Ebi ló gbé Yusuf dọ́gba ẹ̀wọ̀n. Kọ́nà wọn tó wá tibẹ̀ sọ́ di nǹkan ńlá. Ẹ̀yin obìnrin iyọ̀ ayé lẹ́jẹ̀. Àmọ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ìyà tó yẹn tí máa ń dùn yẹn ni pé ọ̀pọ̀ ọgbà ní tó jẹ́ èébú yín gan lẹ́yìn gan fi máa ń ṣe fáàrí. Ẹ lọ wo èébú kan tó common l'Amẹ́ríkà. Tí wọ́n bá fẹ́ bú yẹn tí wọ́n sọ pé you this motherfucker. Àwọn obìnrin ò mọ̀ pé àwa Áfíríkà la lè bú yẹn. Ẹ̀yin náà lẹ ní, ẹ̀yin obìnrin ní. Kí ló dé tó jẹ́ pẹ́nu ẹ̀yin obìnrin yìí náà ló tún common sí jù láti máa pè yẹn ní motherfucker. Ẹ mọ̀ pé láyé John tí wọ́n ń kó ẹrú láti Áfíríkà. Àwọn òyìnbó ń bi tí wọ́n ya ìkàdé. Wọ́n ròyìn pé àti máa lọ kẹ́rú láfíríkà ti nira. Wọ́n sì láwọn ẹrú tó jẹ́ pé wọ́n gbé wọn láti Áfíríkà tóyún ni. Àwọn ọmọ wọn ti bàlágà, wọn ti di géńdé. Wọ́n fọ́ọ̀sì àwọn ọmọ yẹn láti máa báyà wọn lò pọ̀.
bí wọ́n ṣe ń bá ìyá wọn lò pọ̀ ni wọ́n ń bímọ àwọn ọmọ tí wọ́n ń bí yẹn wọ́n tún sọ àwọn náà dẹrú lẹ́rú wọ́n fi ń pọ̀ ìtumọ̀ yẹn ni pé you this motherfucker ìwọ tí màmá bá lò pọ̀ ebi náà lẹ́yìn obìnrin fi ń búra yín ẹ̀yin náà lẹ́yìn fi ń bú gbogbo èèyàn àtọ̀pọ̀ nǹkan tó pọ̀ nítorí pọ́jọ́ ti lọ màmá tó bí arábìnrin yìí ẹ dákun ẹ wò tàn ká tó tún ṣẹlẹ̀ nínú bíbélì ìtàn ọmọ onínàkúnà ó ti gbẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ ó ti lọ ọ̀nàwó yẹn tán ló wá padà wá ọwọ́ abẹ bàbá ẹ̀ ó múra ẹ̀ wálẹ̀ ó ní kí bàbá òun dà òun pọ̀ mọ́ àwọn ọmọ ọ̀dọ́ ibi tó gbà wọlé nìyẹn tí bàbá fi dà padà sáàyè rẹ̀ ẹ̀ ṣe dọ́gbọ́n kẹ́ múra yín wálẹ̀ yọ gbéraga yìí kúrò olówó ò ní jẹ́ òró gangan kí wọ́n fa ojú àgùnmátẹ́ bó ṣe lè wo orí òun lẹ pè ní bàbá ọmọ yẹn tí wọ́n bá test ẹ̀ tán bá lò ní bàbá ẹ̀ òun ló ní final say gbogbo ọjọ́ tọmọ yẹn bá fẹ́ ṣe dáadáa orúkọ ẹ̀ lẹ́ẹ̀mọ́ dáa ẹ má dorúkọ yọ bàjẹ́ ẹ quit ẹ kúrò lórí íńtánẹ́ẹ̀tì ẹ lọ wọ́nà bọ́rọ̀ yóò ṣe yanjú ọlọ́run ọdẹ fún yín yanjú ọmọ yẹn ò ní ráre yóò soríire láyé yóò lálùbáríkà ara ń tẹ́ gbé sọmọ yẹn lọ́kàn ní kọ́mọ yẹn máa sọ pé wọ́n sọ fóun pé bàbá òun bílíọ̀nìà ni ṣé bílíọ̀nù bàbá ẹ̀ ní wá àbí bàbá lọ wà èwo ní wánú méjèèjì hábà ẹjọ́ ò lè jẹ́jọ́ ẹni ká mọ̀mọ́ dá mo dá tíkẹ́ wà fún mi ò bẹ̀rù anything mo dá tíyín náà fún yín ẹ lọ change o ó rẹ jẹ ni ṣé yóò pọ̀ wọn ọ̀pá lòpọ̀ ní ṣé gbogbo ẹni èèyàn bá lòpọ̀ ní doyún ṣé gbogbo ẹni èèyàn bá kì mọ́lẹ̀ náà ní fi doyún alọ́daràn làwọn méjèèjì nù sẹ̀ríà nínú òfin ọlọ́run bí wọ́n jọ ṣe sí náà ni kí ló dé tó jẹ́ pé ẹ̀yin obìnrin àwọn ọkùnrin lẹ́sàá máa di gbogbo ẹ̀rù gbogbo ń tọ́ bá ti da ẹ̀ máa tó mọ́dọ̀ ara yín bá a bá ti bẹ̀rẹ̀ ìjà báyìí gbogbo yín ó tò sẹ́yìn ara yín àfàwọn kọ̀ọ̀kan tí wọn kì í sábà ṣàbòsí lókù nítorí náà ìyá tó bí ọmọ mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ lọ ṣe tó yẹ kó ẹ ṣe bàbá K1 the ultimate ẹ fa ọmọ yìí mọ́ra ẹ múra yín wálẹ̀ ẹ jẹ́ kí wọ́n bá yín dá sí i bómi náà bá tún dé ẹ tún yan kọ́mítì mi kò nídìí kó dórí afẹ́fẹ́ mọ́ tí wọn bá ti ń yọjú bàbá K1 oníkíní fertilizer ọlọ́mọ ṣàánú yìí o àbá ní táwọn ọkùnrin kan wá kiri IVF tí wọn ná mílíọ̀nsì tí ò dánmọ́ bẹ́yìn kọ́ lélẹ̀ oyún ni bẹ́ẹ̀ kọ́ dìtọ̀ oyún ni bẹ́ẹ̀ àbábò lẹ̀ ṣe ẹ̀yà àkàrà yé ní síkírìtì kìíní yìí kìíní yìí máa fata ìpọ̀ ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín o ọlọ́run ó sì jẹ́ lè máa lọ sọ́nà àlàálì lábáríkà alukur'an àbá K1 ẹnìkan ò máa gi tí ó kàn yín gbó ọlọ́run ló máa bí orí bẹ́sẹ̀ lọ ẹnìkan ò máa gi tí ó kàn yín gbó ọlọ́run ló máa bí orí bẹ́sẹ̀ lọ. àmọ́ ọmọ tí ó jẹ́ olú ọmọ láàrin àwọn ọmọ àmọ́ ọmọ tí ó jẹ́ olóríire o ọmọ tí wọ́n kọ̀ sílẹ̀ tí wọ́n fọ́ọ̀sì ànábì Ibrahim pé kó lé dànù ànábì Ibrahim tẹ̀lé tí ò lé dànù tó tẹ̀lé dáàrin àpáta lódì ìlú mọ́kàlẹ́ ní lódì ìran lárúbáwá o àmọ́lá o gbogbo ọmọ tẹ́ ti bí ẹ̀yin obìnrin ara mistake míì tẹ́ máa ń ṣe nu ẹlòmíì ó fọ́ọ̀sì ara ẹ̀ sọ́kùnrin lọ́rùn ó ò tí ì rí bí fọ́ọ̀sì ara ẹ̀ sọ́kùnrin lọ́rùn tán ló ti máa fi rẹ̀ ikú ètì àwọn tó ti wà nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé the same right lẹ́jọ́ ní ó ka primary 1 ó tó ka primary 3 náà ẹlòmíì ọmọ tiẹ̀ gan yóò ti máa wo pé bọ́mọ rẹ̀ kan ti di lọ́ọ̀yà ìbọn ọmọ rẹ̀ kí ló dé tọmọ tòun náà ò lè di pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́mọ fi tó pẹ̀lẹ́ ni wọ́n fi pa ẹ̀fọn tọ́bà lórí kórópọ̀n bẹ́ẹ̀ yẹn bá lóun ọ̀fà gidi pa yóò pa ẹ̀fọn tán yóò sì tún pa nǹkan míì mọ́.